gan ló ṣẹlẹ̀ àwọn èèyàn complain ẹ̀yin nìkan lẹ̀ complain báwo ni ṣe jẹ́. ẹ wo ẹnu gbẹ o wàláì ẹ wo mo lè parọ́ fún yín o ìta ò rẹ́rìn kò fẹ́ yín rárá ẹ wo mo wá parọ́ fún yín kí n mọ wá ẹ wo sí màá tẹ rí lọ́wọ́ mi tí mo fi ń pààrọ̀ òun rẹ́ ni o bàtí gbòòrò rẹ́rìn tó sówó tí ò sí kankan ọjà wọn gbogbo ẹbí ti wọn ráìsì báàgì sí i ó níye kan tà àwọn ẹni tó ń ta tẹ́lẹ̀ láti 15,000 ẹgbẹ́ ẹni tó ń ta sí i gbogbo ẹni lọ bí 40-something thousand ẹ ò sí màá náà tá a rà ní méjì 15 naira ó ti di mẹ́ta 200 àṣà ní complain igu tí mo rà ní 170 wàsówàsó wọ́n ní sọ́ọ́ di 100 naira action bitter tí mo mú gan mi ò lè mú mọ́ ó ti cost 200 ẹyẹ kan ẹ wá ní ká má kàn ra a máa fi sí máa fi máa control ni lórí tí ìjọba tẹ̀ ṣàánú wa kó yẹ kí dọ́là padà wálẹ̀ ó ti wọ́n jù ìlú tá a wà yìí ya ibo la wá ń lọ gangan àmọ́ ibo la ń lọ gan ṣé bàbá máa ń mú December sìn ẹdìyẹ tó ń tà ní 1,500 ẹ máa ń ṣe Christmas nísìnyí ẹwẹ́ tó máa pè ní wọ́n lè pè fún wa 10,000 ètò ni ẹ máa wo báàgì ráìsì tó ń tà tẹ́lẹ̀ ó yẹ kó ń tà sí ẹ bá ní ká má sọ̀rọ̀ ọ̀rọ̀ ní ká má sọ̀rọ̀ kí ìjọba kó jọ tó Ọlọ́run tó dá ẹ̀jẹ̀ sí wa wáyé pa ṣẹ́ ni o Tinubu tó ẹ̀jẹ̀ wọlé ó wá kọ́ sí tó máa ní sùúrù o àwọn náà láyé kó wọlé o tó bá sáwà kò sóhun o ètò ni o jàgàbá kó ṣàánú wa o kó gbé wa débẹ̀ káwọn náà dàbí ẹ o nípa àwọn náà rẹ̀ jẹ̀bẹ̀ ta o àwọn ẹ̀wọ̀n àbí tó ti ń gbádùn káwọn náà gbádùn bóun náà ṣe ń gbádùn ó ti yé yín ó máa jẹ́ nìyẹn tọ́lọ́ ń ṣọ́ wa o.